الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أدعو الله سبحانه وتعالى atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún àyànfẹ́ Ọlọ́run olólùfẹ́ gbáyàwó mùmínì ànábì Muhammad sallallahu alaihi wasallam àmẹ́lọ́wọ́ bàlá kí ó bá wa kẹ́ ànábì kó sì bá wa gẹ̀ ní ìkẹ́kan ìgẹ̀ kan ilé tí àbí Allah subhanahu wa ta'ala bí kò bá mi kárí àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó fi kárí àwọn sàhábà rẹ̀ ní àpapọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà ládá ìkẹ́ àti ìgẹ̀ tí à ń tọrọ fún wọn ládá ìkẹ́ àti ìgẹ̀ ilé tí à ń tọrọ fún wọn à ń bẹ Ọlọ́run Allah pé kí ó má fi dùn ẹnìkọ̀ọ̀kan wa. Akíwálẹ̀ kan sí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lókùrúgbà tí ayé bá ṣì ń jẹ́ ayé òun náà ni a ti máa rí as-sira' bayna al-haqqi wal-batil, láti máa rí àìgbọ́ra ẹni yé làásìgbò gbọ́nmi sí omi òtó láàrin ikọ̀ òdodo àtàwọn tí wọ́n ń bẹ lórí ẹ̀ àti ikọ̀ ọ̀bàjẹ́ pẹ̀lú àwọn tí àwọn náà tí wọ́n tukọ̀ rẹ̀. Eléyìí ló fà tó ṣe pé gbogbo ẹni náà tí ó bá wà lórí òdodo so òdodo yẹn ò ní sú láti máa sọ àbí láti máa wí fáwọn èèyàn. Ẹni tó bá sì wà lórí ìbàjẹ́ náà tó náà ṣetán àti jáwọ́ bí ìbàjẹ́ á rí pé kò ní sú àwọn náà láti jẹ́ni tí yóò máa pọ̀n lẹ́yìn ìbàjẹ́ yẹn. Eléyìí ló fà tó ṣe pé a máa jáde lẹ́kọ̀ọ̀kan báyìí torí àwọn ò fi bẹ́ẹ̀ rí ààyè láti pé ká la máa jáde ní gbogbo ìgbà, àti pé kò tún ṣe pé gbogbo ọ̀rọ̀ tá a bá ń gbọ́ náà àbí èlé tá a bá ń rí ní ọmọ bùkátà ìsì, ṣùgbọ́n èlé tá a bá rí pé ó bùkátà ìsì lórí lóun di wọn bí Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó bá ṣe gbà wá láyè mọ́, bó bá dẹ̀ tún ṣe tún fún wa sọ mọ́ àníṣe aláìmọ̀ jáde láti sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú tó bí yẹ̀ǹda Allah subhanahu wa ta'ala. Eléyìí tí mo jáde fún yìí ọ̀rọ̀ alẹ́ àná late time ni òun ni mo rí fídíò yẹn wò ní orí fọ́nrán. Eléyìí tó ṣe pé pẹ̀lú yẹ̀ǹda Allah subhanahu wa ta'ala máa play fídíò yẹn fún gbogbo àná sìn tó ti yé máa fọ èsì lórí fídíò yẹn. Ṣùgbọ́n kí ni àkọlé ọ̀rọ̀ tí mo pe ìjókòó yìí, òun náà ni pé má ṣe rí Dr. Sharafuddin má ṣe rí wọn fín, ìwọ tí ó jẹ́ ajá brother Saheed Shittu. Abádẹ̀rán mọ níṣẹ́ irú wọn ló máa ń fi tọmọ jẹ ni o, wọn ló máa ń fi tọmọ jẹ ni. So brother kan báyìí tí save your soul tí wọ́n gbà láàfáà presently báyìí torí pé àwọn àfáà tí wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ ní àwọn kan ni wọ́n ń nákúmára àsàfà lánàá nígbà tó já sí pé ọ̀tọ̀ níbi táwọn ń pèpè lọ ọ̀tọ̀ níbi táwọn àfáà lè pé wọ́n ń pèpè lọ láwọn àfáà ṣe ń ṣe pẹ̀lú wọn. So nígbà tá rí pé ọ̀rọ̀ òjọra wọn kọ àwọn àfáà lẹ àwọn àfáà náà pa wọ́n tì. So brother kan tún wá mú sìn tí wọ́n bá wọn gbé àwọn èròǹgbà wọn jáde gbogbo tí wọ́n bá fẹ́ sọ tó bá nídìí kí wọ́n ka kí ó díẹ̀díẹ̀ lórí ẹ̀ tí wọ́n ń lò ọmọdé kan báyìí ni. So mo rí lánàá tí ó ń yàgbẹ́ lẹ́nu tó ń tàtẹnu yàgbẹ́ tó pé ọ̀rọ̀ lòun ń sọ yìí máa wá fi òdo rẹ̀ lórí ìjókòó yìí àtàìgbẹ́sìn yé rárá rẹ̀ khalis pẹ̀lú ìyàndọ̀ Ọlọ́run yìí máa fi hàn lórí ìjókòó yìí pé tí gbogbo yẹn bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ mímọ̀ so ìwọ sínú àwọn tí ó lè máa jáde pé onímọ̀ làwa náà àfẹ́ máa dá sọ̀rọ̀ ọmọ tó ti yé ìwọ̀nba àmọ́ tó wà lára rẹ̀ tó bá lè máa fi kọ́ àwọn ọmọ ní alùbáta sa ìbá bẹ́tà kó mójútó yẹn. Ṣùgbọ́n pé wàá máa dá sára àmọ́ yẹn sí ìfàṣẹ táwọn èèyàn ó rí ọ kódà ìpàkọ́ rẹ̀ tó bá lulẹ̀ tán yóò sì tún túká
torí kò tiẹ̀ ń ṣe irú ẹ̀ rárá àti rárá. Ẹ jẹ́ kó fún yín ní fídíò yẹn gbọ́. Inshallah yín máa wá fọ èsì lórí fídíò yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ṣé ti yé? Ṣùgbọ́n ìmọ̀ràn mi àkọ́kọ́ fún brọ́dà yẹn òun náà ń pé la ta'kulu dina bidunya. Má jẹ́ káwọn èèyàn kí wọ́n ṣe kí ni o, kán sọ ẹni tí ó mọ ta ẹ̀sìn lówó pọ́kú torí ayé. Ṣé ti yé? La taj'al da'watak fima tatlubu ay matami' ad-dunyawiyya fima tatlubu matami' ad-dunyawiyya li ajli mansib wa madha wa rif'a. Má jẹ́ káwọn èèyàn kí wọ́n sọ ẹni tó ṣe pé ìpèpè rẹ̀ wọ́n á mọ wá sanwó fún ẹ lórí ẹ̀ bí ẹ̀yìn nǹkan báyìí la fẹ́ kó sọ. Má sọ dáwà rẹ̀ bí nǹkan tó ṣe pé tatlubu matami' ad-dunyawiyya, ní tí wàá máa fi wá kí ni o, àwọn ohun yòdòyòdò ayé. Má jẹ́ káwọn èèyàn kí wọ́n rà ẹ́, tí ó ti yé, lórí pé kó máa wá ta ẹ̀sìn rẹ̀ kó máa ta fáyé. Ilé léwu fún ọ púpọ̀. Ilé ìdí àkọ́kọ́ nínú ìmọ̀ràn tí màá fún ọ brọ́dà yẹn. So dókítà wọ́n béèrè kan lọ́wọ́ wọn. Dókítà wá fọ èsì sí ìbéèrè yẹn. Ẹ wá gbọ́n tí brọ́dà yìí sọ lórí ìbéèrè àbí lórí ìdáhùn tí dókítà tí wọ́n ṣe fún oníbéèrè, àti àwọn ọ̀rọ̀ mìíràn náà tí brọ́dà yìí tún sọ eléyìí tó ṣe pé ó fi ń tàbùkù dáwà as-salafiyya. Bákan náà tó yẹ tó ń ṣe bẹ́ẹ̀ láti máa fi ṣe kíni o, láti máa fi yákàyákà gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn du'at as-salafiyyun, láti máa fi yákàyákà gbogbo àwọn olùpèpè lójú ọ̀nà dáwà salafiyya. Wá ń gbé ọlá fún dáwà tabligh lórí dáwà salafiyya. Ó ṣeéṣe káwọn àkọ́kọ́ náà kí á ti rí fídíò yẹn. Ìmọ̀ ẹ̀ṣẹ̀ yìí lálẹ́ àná ni máa pè rẹ̀ fún wa tí ó bá náà sì mọ́ gbọ́ pẹ̀lú ìyọ̀nà Allah subhanahu wa ta'ala. Mo tẹ́ ìmájẹ́ ìmájẹ́ tẹ́màdé ìmáàmù kọ́ ẹ láṣẹ. Nǹkan tábìlì ló ń pẹ́yìn wádìí ìmáàmù kọ́ ló yẹ láṣẹ tó sì ń tì ní fáwọn èèyàn. Ẹ fẹ́ nǹkan ìwádìí ẹ̀kẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe wá sí fáwọn èèyàn. Ẹ fẹ́ mọ̀ bóyá onísúfì ni. Ẹjìn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ní bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ọlẹ́ lọ lóṣù mẹ́rin, ọ̀nà àwọn ọlọ́dún kan wà. Ó béèrè. Ọtí. Nígbà tí wọ́n bá ti ní àǹfààní ìbéèrè wà tí wọ́n á túmọ̀ sí ká máa jẹ. Mo ń bọ̀ o, mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. Báyìí sọ̀rọ̀ máa wà. Mo ń bọ̀ o. Lọ́jọ́ pọ́ọ̀tì tó lọ jáde ránù kan, ó lè lọ lọ́jọ́ mẹ́ta, ó lè lọ lógójì ọjọ́, ó lè lọ lóṣù mẹ́rin, kọ́dà àwọn ọlọ́dún kan wà. Tẹ́lẹ̀ náà á lọ pọ̀ ọ̀rọ̀kọ̀ àbúrò ọ̀ma ń tọ́ ẹ kó béèrè. Nígbà tí wọ́n bá ti ní àǹfààní ìbéèrè wà tí wọ́n á túmọ̀ sí ká máa jẹ láìrò wáyà, ọmọ ọkọ̀ yínkì láti dọ̀tí pépà. Á lò sọ́nà kúnlẹ̀ ọ̀rọ̀ kan fẹ́ nu wa. Ọlọ́run jẹ́ aṣoríire. Ṣé mo kọ́ tó pa mílíọ̀nù nínú ọ̀rọ̀ yẹn ni wípé dókítà fèsì èsì dókítà fọ́ fún ẹni yẹn èsì dókítà fọ́ fún ẹni yẹn èsì yẹn ò dáa number one. Dókítà tó wá kan ẹni tó béèrè dókítà tó wá kan lábùkù. Ẹ̀sìn ló àwọn tẹ̀blígì náà ẹ̀sìn ló ń múlẹ́yà àwọn náà mú ẹ̀sìn tó bá béèrè lọ́wọ́ wọn ni pé ẹ̀sìn múlẹ́yà àtàwọn náà wọ́n fẹ́ káwọn èèyàn wọn náà ni. Àwọn tó wá aspect àwọn tẹ̀blígì bẹ́tà yìí tẹ̀ ń pẹ̀lẹ́ Salafiyya àwọn ìkàlíyà yes bọ́ wọ́n bẹ́tà yìí kò lè ṣe aspect tàbí afẹ́ wù mí kan.
kò ṣe pé fẹ́ wo ibì kankan àìmọye ọ̀nà làwọn tẹ̀lé ìfi bẹ́tà ìtìláfíà màdìkàdéyà ẹ̀ ní kí iṣẹ́ àwò òun ní àkọ́kọ́. náà ẹ jẹ́ ká mọ̀ mú ọ̀rọ̀ yẹn ní ọ̀yọ́ kọ̀ọ̀kan. alákọ̀ọ́ bẹ̀ ni pé ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ Dr. Sharafuddin hafidhahullahu wa ra'ah kọ́nà ọba Allah kí ó bá wa ṣọ́ bàbá kí ó dẹ̀ bá wa dáàbò ẹ̀bùn wọn. so ẹni ìbéèrè sì béèrè pé ǹjẹ́ àwọn lè fẹ́ tẹ̀blígì ní ọkùnrin. so dókítà wa dáhùn lóhùn pé tẹ̀blígì bíi ti báwo tó ti yé nígbà tí àwọn tí wọ́n já àwọn brothers tí wọ́n gbàgbọ́ yìí tán pọ̀ ńlẹ̀. so kí lè wọ́n máa pé ó fẹ́ wá dé ibi tẹ̀blígì ní fífẹ́ tí ó pọ̀ tí ó máa pé òun lọ ìjáde ṣó ti yé. so ní tí dókítà wa fi ká ọ̀rọ̀ yẹn lẹ̀ ni pé so káwọn èèyàn máa mọ tí wọ́n máa ṣe níbèrè kankan máa gbàsíkò pé torí pé wọ́n fààyè béèrè lẹ̀ kí wọ́n kàn máa wéṣì ínkì báírò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣàsọ ọ̀rọ̀ yẹn nígbà tó ń dáhùn ṣó ti yé. ó ní ní tó pòun lẹ́yìn bẹ́ẹ̀ ni pé kí wọ́n wo èsì tí dókítà fọ̀ tí ó ti yé àti pé àbùkù tí wọ́n tó kan obìnrin tí ó ṣèbéèrè yẹn. so ó wá tàtàrà bẹ́ẹ̀ ó mọ́rọ̀ lọ síbi pé àwọn tẹ̀blígì tí dókítà wa ń sọ yìí wọ́n bẹ́tà àwọn as-salafiyyin ní gbogbo ọ̀nà. ṣẹ́yìn tẹ́mi ó fi dáhùn rẹ̀ tẹ́mi kọ́ fi dáhùn ọ̀rọ̀ yẹn òun ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ tí dókítà tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ ni wallahi òdodo ọ̀rọ̀ ni tí ò ṣe é já yẹn kódà kò síbi kankan tí a fẹ́ ní ká pẹ́gọ́ sí láti pé ká má fi wí bí wọ́n ṣe wí yẹn. ṣùgbọ́n lẹ́yìn tí òun kàn mú wá tó pé alhaqqu ahaqqu an yuqal òun ni pé àbùkù tí dókítà tí wọ́n kan ẹni yẹn eléyìí tí òun náà mú wá tó fi ṣe awẹ́wà. so bàbá wa ní dókítà kọ́nọ̀bà lá kó bá ṣàlékún dáadáa fún wa lótìtọ́. so àwa tí a jẹ́ ọmọ wọn náà so àwa náà rí pé irú ẹni tó béèrè ìbéèrè yẹn so tó bá di ìgbà míì nǹkan ẹni fẹ́ ti lára tó bá tiẹ̀ tó bá tún nírú ìbéèrè míì náà tó ṣe pé ìbéèrè yẹn ó fẹ́ ṣe bákan lára rẹ̀ ẹ̀rù àti béèrè irú ìbéèrè yẹn ó fẹ́ mọ bàǹgbà míì látara irú èsì tí dọ́kítọ́r tí wọ́n fún ẹni yẹn tó fẹ́ máa dàbí pé èèyàn ṣe kí ni o èèyàn kàn yàn lábùkù. so but ní tẹ́mi kan fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ká lọ lè mọ̀ pé gbogbo wa bí àti agbé sàkọ́fà tá a ní kọ́tsọ̀ eléyìí tí wọ́n rè wálé lórí àti irú agbègbè ibi tí a ti ṣẹ̀mí kọ́díyàtà athar fi hayatina ad-dunyawiyya. so eléyìí máa ń lapa púpọ̀ nínú ìgbésí ayé wa nínú ọ̀rọ̀ sísọ wa nínú ìṣesí wa nínú gbogbo bá a ṣe máa ń ronú. làwọn tí wọ́n jẹ́ àwọn ulama tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa al-akhlaq bákan náà wà nafs àwọn tó máa ń sọ̀rọ̀ nípa ìwà àti ẹ̀mí náà fi máa sọ pé al-aqlu làákàyè tẹ́ ń wò yẹn ibnul bi'a ọmọ environment ibi tí a bá dàgbà sí òun làákàyè yẹn ṣe tó pé ibi tí a dàgbà sí yẹn ló fà tó ṣe pé àsàkọ́fà culture eléyìí tí a bá dàgbà lé lórí yẹn òun ló máa ń determine ìṣe èèyàn ìsọ̀rọ̀ èèyàn ìwà èèyàn. so tí dókítà bá sọ̀rọ̀ báyẹn nínú excuse tèmi lè fún dókítà lórí ẹ̀ ni pé a rí pé sheikh wa so wọ́n gbé pẹ̀lú àwọn ọmọ ìyá haúsá dáadáa so àwọn haúsá dẹ̀ rí ìsọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ gbà so in táwa yorùbá máa ń kàké ebu àbí tá a lè kàkún àlébù so àwọn orí nǹkan yẹn sí láìfi haúsá tó lè máa sọ fún ẹni tí ò lọ́wọ́ tí ó mọ̀ sọ fún pé ọlọ́wọ́ kúkúrú àbí ọlọ́wọ́ kan tí wọ́n jẹ́ nílé sábùkù ní láàrin ara wọn ṣùgbọ́n àtà jẹ́ yorùbá so gbogbo ẹ̀ ní ìmọ̀ ń túmọ̀ ìgbú lọ́dọ̀ tiwa. so tí dọ́kítù bá sọ ọ̀rọ̀ yẹn mo lè já sí pé nínú àṣà àti ẹ̀yà tiwa
so àákà kan ẹkún kan àbùkù tó bá tiẹ̀ wá já sí pé nǹkan ẹ bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́ tó ti yé wọ́n ní mọ òun lè bú àgbà tágbà bá tiẹ̀ wá fi kankan ṣe àṣìṣe ṣẹ́ni ọmọdé lẹ́ ti wá gbọ́ pé ẹ̀wọ̀n bá ṣe sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ẹ̀wọ̀n bá ṣe sọ̀rọ̀ ń bẹ̀ yẹn tó ti yé so eléyìí ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo rí lábẹ́ ọ̀rọ̀ tí dókítà tí wọ́n padà sọ fún obìnrin oníbèrè yẹn lẹ́yìn ìgbà tí wọ́n dáhùn ìbéèrè rẹ̀ tán ṣùgbọ́n ṣé ìyẹn wá sọ ọ̀rọ̀ tí dókítà tí wọ́n sọ èsì tí wọ́n fọ̀ tí wọ́n sọ di nǹkan táwa wọ́gi lé subhanallah wallahi ọ̀rọ̀ òdodo ni lábẹ́ pé ìwọ obìnrin tí o bá fẹ́ fi rẹ fún yàjẹ àìmọye àwọn kéṣìṣì àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn ìyàwó àwọn tabligh tó ti yé tó ṣe pé àwa rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ráre káàkiri ayé torí pé àwọn ọkọ wọn tó yẹ kí wọ́n mójútó wọn rèé wọn dúró lé wọn mójútó ṣẹ́ wọ́n ti gbà jáde lọ tó ń ta ìmọ̀ kára wọn náà wọ́n fi ìyàwó lẹ́ńlé wọ́n fọmọ́ lẹ́ńlé wọ́n láǹ fún wọn lẹ̀ fọlọ́run àwọn ìyàwó máa wá tọrọ káàkiri ayé kódà àìmọye wọn tí wọ́n padà máa ń yí bìrí láti máa ṣekúṣe àìmọye cases tá a ti gbọ́ àìmọye àwọn ilé táwa náà witness láwọn agbègbè so àti pé ṣé mọ́níàjù eléyìí tí àwọn tàbílígì wà lórí ẹ̀ ṣé mọ́níàjù òdodo ni ẹ jẹ́ ká tún gbọ́ àfáà yìí ká gbọ́ síwájú sí torí ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan tó sọ mo fẹ́ máa fún ní ìdáhùn lé lórí pẹ̀lú ìyànda Allah subhanahu wa ta'ala. tẹ̀blíg lájẹ́ ẹ̀ ní kọ́kọ́ gbógun ti mùsùlùmí ẹgbẹ́ wọn lájẹ́ wọn ní gbógun ti mùsùlùmí ẹgbẹ́ wọn tẹ̀blíg máa ń kírẹ́ẹ̀tì ìfẹ́ gbogbo kódà kó máa bú tẹ̀blíg wọn á bẹ́ẹ̀ ìfẹ́ máa lò ní tẹ̀blíg ò dé dangerous wọn ò ní ìpalára kan tó máa ṣe fi yàn àkọ́kọ́ nìyẹn ẹ wá wọ ìsìláfíà mọ̀lẹ́kàlíyà gbogbo kò sí ẹ̀yin gbógun ti ẹni kèfèrí o tẹ bá tún rí kèfèrí kan ẹlẹ́bọ ọ̀kan tó wá ń gbógun ti mùsùlùmí ẹgbẹ́ yín ẹ tún máa wà ní support kèfèrí sí against mùsùlùmí ẹgbẹ́ yín tẹ̀blígì bẹ́tà jù yín lọ́bẹ̀ yẹn that is one. ẹ̀kejì tí tẹ̀blígì bẹ́tà jù yín ìsìláfíà mọ̀lẹ́kàlíyà yẹn lọ òun ni wípé tẹ̀blígì ò ṣe kí ni o ó mọ ìpínlẹ̀ kọjá yìí eléyìí bídíà ló ń ṣe èyí tí ó fún máa bàbá tí máa pariwo kiri máa fẹ́ fún ẹ máa sọ̀rọ̀ tó mọ̀ nípa ẹ máa bẹ lórúkọ jẹ́ kiri máa fi ẹ ṣe ẹ sí lọ máa fi ẹ ṣe ẹsẹ wọn fi ẹ ṣe sí yẹn tẹ̀blígì kò ní ẹ bá ṣe bẹ́ẹ̀ fún ẹ tẹ̀blígì máa jókòó tì ẹ ó máa bẹ ẹ sọ̀rọ̀ tùbí nùbí ó máa ní mọ̀tò ẹ. náà tá a wá gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà yìí sọ torí pé òun náà kọ́ gbogbo tó ń sọ yẹn so wọ́n fi lé lẹ́nu kó máa sọ ni tó ti yé so òun gẹ́gẹ́ bí ajá fún brother Saheed Shittu láti mọ bá wọn gbé ohun wọn jáde subhanallah alazim tán bá tiẹ̀ wá rán wọn ṣẹ́ ìwọ bọ́ wa mọ dédé àti ohun ara rẹ̀ wọ́n fẹ́ máa dá sálámọ̀ rí ẹ̀sìn kí ni tó yí wọnú àlámọ̀ rí ẹ̀sìn ìwọ tó ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ níbọ̀ pé èèyàn ṣe gbígba èèyàn bá bọ́ mọ ọmọ oko sáyé tí ẹsẹ̀ ń lajú sáyé tí ò tí mọ kí ní lọ́rùn ayé gan tó ti yé bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lajú nínú pé èèyàn ń lajú rí mímọ̀ ojú rí ò tí làtàn bó làtàn gan kò tí ì rí nǹkan kan so ìwọ yẹn náà wá rán níṣẹ́ kó máa wá sí kí ni o kó máa mú dájú ẹ̀sìn wá kó mọ̀ sọ àwọn tó dáa kó mọ̀ sọ àwọn tí ò dáa wọ́n ní eré orí igi ni àṣekù ọmọ ẹyẹ eléyìí tí àfáà Saheed Shittu ṣe kù ni wọ́n náà fẹ́ gbé yìí so ṣùgbọ́n àwọn èèyàn mọ tàfáà Saheed Shittu brother sorry I'm very sorry àwọn èèyàn mọ ti brother Saheed Shittu pé eléyìí òun ní hadaf brother yìí ní hadaf ó níbi tó ń lọ ó ní target ó ní àsùnta lórí àlámọ̀rí ẹ̀sìn yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sì mọ bí ó ṣe ṣèdájọ́ fún everybody so ẹni yóò mọ kankan tó ti yé kò mọ kankan ṣùgbọ́n ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ díta ní o ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di olùmọ̀ tí ó tún máa ṣe kí ni o tí ó máa dá sí ọ̀rọ̀ ìmọ̀ tí ó tún máa ní káwọn àfọ gbẹnu sọ́hùn wọn mọ kankan tó ń ta ìmọ̀ kára tiẹ̀ so
ìwọ náà wá fẹ́ ṣe kí ni o ìwọ náà fẹ́ máa wá dá ẹsẹ̀ lé bàtà tí àwọn náà ṣe kí ni o tí wọ́n wọ̀ sẹ́sẹ̀. So ìwọ náà fẹ́ máa ṣàlàyé nípa pé tẹ́bílígì dáwà sàlàfíà àtàwọn tí wọ́n gbé sàlàfíà dání ní tí wọ́n fi rí pé àwọn tẹ́bílígì bẹ́tà àwọn sàlàfí yìí òun náà ni pé àwọn yẹn so wọn kì máa ń kọ́ wà bàjẹ́ àbí tó sọ náà kọ́ yẹn pé wọn kì í ṣe kí ni o wọn kì í kóró dúdú fáwọn èèyàn. So tá bá rí pé òun ṣe bídíà tó ti bídíà ara rẹ̀ wá tó súnmọ́ ẹ wá rúpọ̀ mọ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe àwọn orí sọ lóòótọ́ kódà bó ṣe rí gan nìyẹn ṣùgbọ́n àfàìṣe làákàyè ọ̀rọ̀ tó sọ àbí tó ń sọ ní ojú mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n gan sọ yìí gan ọ̀rọ̀ tó fi ń jìn táà ni tó fi ń ṣàkóbá ara rẹ̀ ọ̀rọ̀ tó fi ń ṣe kí ni o tó fi ń fi àìmọ̀ká ara rẹ̀ hàn ni ó ti yé ọ̀rọ̀ tó fi ń fi àìmọ̀ká ara rẹ̀ tó fi hàn ni nígbà tó sọ pé ìdí táwọn èèyàn fi dá òun ni pé tán bá rí ìbàjẹ́ pẹ̀lú àwọn èèyàn á máa ń rò pọ̀ mọ́ wọn bọ́dẹ̀ ṣe rí lóòótọ́ náà nìyẹn bọ́ tí wọ́n tó wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó gbalẹ̀ ẹ̀kọ́ kọjá ṣé ẹ̀kọ́ tí alukurani dá wa ni ṣé mọ́nájú alukurani nìyẹn ṣé mọ́nájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam nìyẹn fi hadhihi ad-da'wa lójú ọ̀nà dáwà yìí ìdí yẹn ni mo fi sọ pé wa min ma'alimi ad-da'wati al-haqqati wa khasa'isi ad-da'wati as-salafiyyati huwa ad-dahdu an al-khuza'bilati والاعتقادات الواهية والدفاع عن الحق فهذا منهج القرآن والسنة في الدعوة الأمر بالمعروف والنهي عن المنكر فهذا مما يكون فيه الصراع بين الحق والباطل فالدعوة التبليغ ليست الدعوة الحق بمخالفتها المنهج الصحيح خلاص. ìdí ẹ̀ mo fi gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ pé wa min ma'alimi ad-da'wati al-haqqa nínú àwọn symbols nínú àwọn àpẹẹrẹ àtàmì tá a máa fi ń mọ dáwà òdodo yá eléyìí ò ìpìpì òdodo ni wa khasa'is ad-da'wati as-salafiyya àti àwọn ohun ẹ̀ṣà tí dáwà sàlàfíyà tó wà lórí ẹ̀ tá a fi mọ́ dáwà òdodo lélẹ̀ huwa dahdu 'anil khuza'bilat òun náà ní ká mọ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tí ò nítumọ̀ nínú àwọn àdìọ́kàn kádìọ́kàn wal i'tiqadat al-wahiya nínú àwọn òfútù fẹ́ẹ̀tẹ̀ ìgbàgbọ́ táwọn èèyàn gbé káàkiri ká mọ ṣe kí ni o òun náà ní ká mọ kick against ẹ̀ ká mọ wò bàjẹ́ ẹran ká mọ wo bídíà ẹran àtọ́níbídíà ká mọ wẹlẹ́ṣẹ̀ ẹran àtẹ̀ṣẹ̀ rẹ̀ ká mọ wẹlẹ́bọ ẹran àtẹ̀bọ ara rẹ̀. So nínú ẹ̀ṣà ilé ti dáwà òdodo tá a fi mọ́ mọ́ òun nìyẹn bákan náà wà dìfúra ẹni haq àti ká tún máa protect òdodo pé alódodo sẹ́ bẹ́ẹ̀ bá ṣe lè wò ó pọ̀ tó kẹ́lẹ́ fọ̀kẹ́lẹ́ kaná tó ká mọ́ ju méjì lọ pẹ̀lú ìyànà Allah subhanahu wa ta'ala ìwọ̀nba tá a bá rí sọ tọ́lọ̀ lábàgbà wa láyè àti ìwọ̀nba bímọ àwọn bá ṣe mọ àmọ́ dúró tòdodo yẹn ni o àmọ́ dúró tòdodo yẹn ni. So فهذا منهج القرآن والسنة ودا شي وفي الأمر بالمعروف والنهي عن المنكر النهي عن المنكر كما قوا باجي شي وفي يكون منهج القرآن ni ṣé القرآن yóò قوا باجي ni ó kó àwọn oníbàjẹ́ mọ́ra ó fọwọ́ra wọn lórí ó léyàn rẹ̀ ni wọ́n àyàn pàtàkì ni wọ́n ó wá ń júwe wọn fáwọn ayé pé pẹ̀lú pé káwọn èèyàn máa bá wọn ṣe manhaj al-Qur'an nìyẹn bákan náà ǹjẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ ànábì náà wò bàjẹ́ ẹran àìmọye ọ̀pọ̀ yanturu ọ̀rọ̀ tánàbì Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa burú bá ṣe dìnà sí nípa àdádálẹ̀ bá ṣe takété sí àtàdádálẹ̀ ní àtàwọn tí wọ́n wà lórí ẹ̀. So mo wá ní al-amru mo ní fahadha mimma yakunu fiya as-sira' bayna al-haqq wal-batil eléyìí náà ni in tó ń fa làásìgbò ibi tí làásìgbò gangan wà gangan náà láàrin òdodo àti bàjẹ́ láàrin òótọ́ àti irọ́ àwọn olódodo àwọn olóòótọ́ nígbà tó bá ń sọ òdodo wọn tán sọ òótọ́ wọn
àwọn oníbàjẹ́ àtàwọn onírọ́ táwọn fẹ́ kó dòdó gbérí àwọn ní ó máa fọhùn, àwọn ní ó máa ṣe kí ni o, àwọn ní ó máa fọhùn. So ibi ìlà abadi dahar táyọ̀ fi ní jáyé mọ́ àlejò kan títí tí ogbó fi padà sí ìpìlẹ̀ eléyìí tó jódodo tá a fi mọ́ lo mọ́ní àjòdodo. wọ́n wá ní fada'atu at-tabligh ẹ̀rí pèpè àwọn tabligh tí ó bá yé wà fáyé ṣé ó ti yé laysat da'wat al-haqq kì í ṣe dáwọ̀ òdodo gbogbo ẹnu la fi sọ àṣìṣọ́ kọ́kọ́ tó pé dáwà yẹn a rí pé ó ṣe kí ni o ó kú lójú ọ̀nà dáwà òdodo, dáwà tí máa ń kó àwọn oníbàjẹ́ mọ́ra. Bẹ́ẹ̀ sì ni tí brọ́dà sọ lóòótọ́ òdodo ni tí tẹ́bílígì bá dáyé yín sìn tán ṣe sáwíyà tán ṣe wọ̀sífà tán ṣe gbogbo ẹ̀ wọ́n á tún jókòó tì wọ́n, kódà tán bá gbà wọ́n láyè kan sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ lọ bí aburú tí wọ́n ṣe yẹn làábàdàn, torí káwọn ṣáà ti lọ jáde káwọn àwọn èèyàn kó lọ jáde éèmù tí wọ́n nìyẹn. tàbá sì tún wò kò símọ̀ nínú dáwà wọn, dáwà tí ó gbàgbọ́ yé tawhidu al-uluhiyya, wọn gbàgbọ́ yé tawhidu al-uluhiyya ká mọ́ lọ jìnà. so mo wá ní torí kí n tún sọ pọ́ìntì ẹlẹ́kejì ẹ̀dá tún gbà fàyè síwájú sí ọ̀rọ̀ tó sọ pọ̀ ṣùgbọ́n àgbọ̀ gbogbo ẹ̀ èmi máa fọ èsì lórí ìkọ̀kan ní insha Allah. ó máa bá ẹ sọ èyí tí tọ́nu ọ̀rọ̀ abẹ́ sọ kò ní kó nímọ̀ jùlọ yẹn síbẹ̀ náà kò láyìí nímọ̀ yẹn ayẹ́kọ̀ọ́ mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò lọ. mo tẹ́yìn sọ lẹ́nu ẹ má bá wọn níbi ní àjókòó lẹ́ ń pariwo kiri òun ló sọ yín di ọ̀tá òjijì ló sọ yín di ọ̀tá òjijì Sheikh wa Imran Eleha lára tẹ̀blígì dájú yín lọ nìyẹn lára pé tẹ̀blígì dájú yín lọ ní tẹ̀blígì kan láyé kó wá sọ ọmọ yẹ kan lórúkọ. òun ló fà tó ṣe pé ṣe rí gbogbo ní kí yorùbá mọ dálẹ̀ láyé yìí ó mọ ronú àtúbọ̀tán o, gbogbo tí yorùbá mọ dálẹ̀ láyé pátá gbogbo ọ̀rọ̀ tí yorùbá sọ kí yẹn máa ronú kó tó máa sọ. a rí pé kò sí gbogbo tí àwọn yorùbá fẹ́ sọ lọ tó máa fẹ́ sọ bọ̀ nípa ọ̀rọ̀ àwọn sàlàfíà mọ̀dìkàlíyà wọn ààrẹ lómi tí wọ́n ń lẹ̀ mọ́ ju Sheikh Imran Eleha lọ torí pé huwa muhdithul amr, àwọn ni wọ́n dálẹ̀. fahadha al-mustalah munhadiru minhu wa masdaruhu minhu. mustalah yìí terminology pé àwọn kan mọ̀dìkàlíyà sàlàfíà 1990 ni wọ́n ibo ló ti ń bọ̀ ibo ló ti ń sàn bọ̀ ṣùgbọ́dọ̀ wọn náà nígbà táfà yìí tí ó tún ṣàfijọ́ tí ó fọ̀rọ̀ wérọ̀ ta ló mú wá as evidence Sheikh Imran Eleha. wọ́n ní ẹ̀ náà ló fa àìkó àwọn èèyàn mọ́ra, àìkó àwọn tẹ̀blígì mọ́ra, àìkó àwọn oníbídíà mọ́ra, òun náà ló fa kíni o, ló fa òpinya láàrin Sheikh Imran Eleha pẹ̀lú àwọn asàlàfíà. Subhanallah, ṣé eléyìí ṣe gbà náà gbọ́? ó dáa nínú àwọn tó wà lórí dáwàtú sàlàfíà tí wọ́n ń kọ̀ fáwọn èèyàn kúrò ní bídíà àti ká máa bó ní bídíà ṣe torí ewu tí ń bẹ níbi bídíà àtẹ́lẹ̀ tí ń bẹ lára ẹni tó ń ṣe tá a lè ṣàgbákò látara pa ń súnmọ́ wa ń bá wọn ṣe. ṣáwọn tí wọ́n wà lórí pé ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ bídíà àtòní bídíà ni pé ká má bá wọn ṣe, ṣáwọn náà wà lórí òdodo ni àbí Sheikh Imran Eleha táwọn pèpè síbi kíni o, ìpèpè síbi kíni o, àtàáwùn kí gbogbo kájọ kúnra wa lọ́wọ́ kájọ máa ṣe. so gbogbo èèyàn náà ní kíni o, òun náà ni onísúnnà àyàfi ta ni o, gbogbo ẹni tí ó bá ti ń lẹ̀rẹ̀ mọ́ ìsìláàmù náà ló ní súnnà àyàfi ta ni o, àyàfi ṣíà nínú kọ́ídà eléyìí tí àwọn fi ń ṣe kíni o, tí wọ́n fi ń júwe mùsùlùmí tó jó ní súnnà. àti pé ní àlékún ìwọ bọ́dà wa tí ó wá ń takò àwọn àfáà alùsùnà wal jamaa yìí, ṣe táwọn àfáà alùsùnà wal jamaa tí wọ́n ń ṣe láti fi kick against àìdá ṣé wọ́n ṣe tó ẹni tó rán iṣẹ́?
ṣé wọ́n ṣe tó brother Saheed Shittu ṣé wọ́n ṣe tó wàláhì wọ́n ṣe tó tó pé gbogbo táwọn ń ṣe àwọn ń ṣe pẹ̀lú ìmọ̀ àwọn ń ṣe pẹ̀lú ọgbọ́n àtòyé ni ìwọ wọn tí afa Saheed brother Saheed Shittu tí wọ́n ń ṣe tí wọ́n tí wọ́n ń ṣe wàhálì yastawiyan mathalan ṣé iná àtomi ṣé wọ́n lè papọ̀ ṣé wọ́n jọra wọn ìwọ wòye èèyàn tí brother Saheed Shittu tó ti gba ìjọmọlúàbí wọn jẹ́ tó bá fẹ́ ṣe déédéé gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti mọ fi tàbùkù àwọn àfáà yìí ẹni tó rẹ̀ ń ṣẹ́ ló yẹ kó mọ pàkíyèsí lórí ẹ̀ pé òun gangan kó náà kọ́kọ́ ju tọwọ́ rẹ̀ lẹ̀ náà òun mo ṣe sọ́nú ọ̀rọ̀ mi mo ní hadha al-aibu alladhi tulsikuhu wa tarmi bihi du'ata mo ní hadha al-aibu alladhi tulsiku wa tarmi bihi du'ata as-salafiyyin فيهم أو حقيقته في سيدك فاعدل فإن العدل هو أقرب للتقوى مني وهل هذا العيب الذي تلصق وترمي به الدعاة السلفيين فيهم مني شيء àlébù tí òun lẹ̀ ní òkú tó ń lẹ̀ mọ́ àwọn olùpèpè sí ojú ọ̀nà dáwà sàlàfíyà tí wọ́n nínú àwọn tí wọ́n jẹ́ sàlàfí yìí àlébù tó ń lẹ̀ mọ́ wọn yìí nípa pé wọ́n ń yákàyákà àwọn èèyàn wọ́n ń bú àwọn èèyàn wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn wọ́n ṣe wá wọn ṣẹ̀yìn ó ti yé wọn kó àwọn níbi díà mọ́ra mo ní ṣàlébù yìí ṣára àwọn wọ̀nyí ní ń bẹ lóòótọ́ ṣára wọn ní ń bẹ aw haqiqatuhu fi sajidik àbí pàápàá àlébù tó ń lẹ̀ mọ́ àwọn àfáà yìí ara ṣáájú rẹ̀ ni a ti rí ìyẹn ẹni tó ṣe kí ni o ẹni tó ń jíṣẹ́ fún ṣé àwọn àfáà ni wọ́n ní gbogbo ọ̀rọ̀ àbùkù tó ń sọ sí wọn yìí ni abẹ́ni tó ń ránṣẹ́ so fáàdé ṣe dédé huwa aqrab lit-taqwa torí pé dédé yẹn òun ló fi ń súnmọ́ òdodo jùlọ so gbogbo àwọn àfáà táwa ń jáde láti sọ̀rọ̀ nípa wọn yìí pé báyìí kò sí kankan tá a rí àyà nínú wọn mo sọ̀rọ̀ ńgbà kan náà pé Sheikh Kamaldeen Yunus gbogbo tèmi àti wọn jọ ríra kò ju bí ẹ̀mẹ́ta lọ àìdẹ iṣẹ́ alájọṣepọ̀ Dr. Sharafuddin Gbadebo hafidhahullah wara pé yẹn máa pàdé èèyàn yẹn máa ríyàn sójú báyìí Ọlọ́run tí ìkádàrá kí lè kọ́ ṣẹlẹ̀ láàrin mi àti wọn àpàdé rí lẹ́yìn àwọn ọ̀rọ̀ wọn tá à ń gbọ́ àti wíwò tá à ń wò wọn through àwọn ẹ̀rọ alágbèéká báyìí tán ṣùgbọ́n gbogbo ló jà wá lógún àgbówó lọ́wọ́ ẹnìkan ọ̀nà wa ń ṣẹ́ kódà dátà tá à ń lò tó ti yé so àtọrọ lọ́wọ́ ẹnìkan àwọn ọmọ ẹ̀yà láwọn alásùnmọ́ ni wọ́n finance dátà tí à ń lò tó ti yé kò sí pé bí apá à ń fi eléyìí gbé nǹkankan lọ́dọ̀ ẹnìkankan àbá fi wá matami'u ad-dunyawiyya lá àti fi wá mọ́síbù kankan àfi wá dárọ́jà kankan rífà kankan àfi wá kankan tó tayọ pé kí ni o àáfin pèpè lọ sí di òdodo a sì fi kọ̀ kúrò níbi kíni o ìwà àbàjẹ́ tábàwọn tí brother Saheed Shittu táwọn ń ṣe lábala qadh ká máa lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ọlọ́kùn òjọ̀ kan nú àwọn kò bànújẹ́ ká máa lẹ́ máa wọ̀nyàn á rí pé wọ́n ti dá ọ̀nà púpọ̀ gan wallahi àfi kí wọ́n lọ ṣe táúbà tí wọ́n dẹ̀ ṣe tọ́bálà fẹ́ ṣe táúbà mo believe pé ọdún 5 sísìn wọn tí parí táúbà wọn torí gbogbo àwọn tẹ́tí bà lórúkọ jẹ́ tẹ́tí sọkù bàjẹ́ lù wọ́n bẹ́ẹ̀ ṣe sì fáwù láti èní di 100 ọdún Ọlọ́run ò lè gbà ó tẹ́ẹ̀fì lọ lè mọ bákọ̀kan nu wọn pé kan yọnu sí lórí ọ̀rọ̀ ìbànújẹ́ àbókù ìbànújẹ́ tẹ́ sọ lù wọn lọ́lọ́wọ́ tó gba tuntun báyìí ṣe brother Saheed Shittu gangan àwọn gangan wà lè káyé èèyàn tí wọ́n ti bà lórúkọ jẹ́ tán ti gba ìjọmọlúwàbí ẹ̀jẹ̀ mo ṣe ní tán bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe ara wọn lẹ́nu ọdún 5 sísìn ọdún 10 sísìn torí ẹlòmíì tán ti bà lórúkọ jẹ́ ẹlòmíì wà ní abroad ẹlòmíì wà ní Kutuwenji
tí wọ́n sì bùkátà láti máa rí kọ̀ọ̀kan wọn pé tọ́ ẹ dákun tó bá já sí pé lóòótọ́ afẹ́kọ́nà ọba Allah kò tẹ́ ọgbà tuntun bá wa. náà ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún gbọ́rọ̀ brọ́dà yìí díẹ̀ sí so kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kò ṣàánú fún wa. tẹ̀blígì gbọ́ ẹ̀sìn yìí ju èyí sàlàfíà mọ̀lẹ́kàlíyà lọ torí pé Al-Qur'ani sọ fún wa wípé ya ayyuhal ladhina amanu mo pe olùgbàgbọ́ òdodo la yaskharu qawmun min qawmin asa an yakunu khayran minhum ọlọ́run ní pé apá kan ọkùnrin ẹgbẹ́ yín ẹ má fapá ìkejì ẹkùn lẹgbẹ́ ń ṣe yẹ̀yẹ́ torí pé ẹni eré ìdájú yín lọ́wájú ọlọ́run ẹni tẹ́ni pé ẹ̀yin ìdátọ̀ yẹn ẹni tẹ́ bí ń ṣe yẹ̀yẹ́ ní ṣe kiri ó lè jẹ́ pé ẹ̀yin ju ọlọ́run gan ni tó máa dájú yín lọ́wájú ọlọ́run tó lè máa gbé tó dájú yín lọ́wájú ọlọ́run wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhunna bẹ́ẹ̀ sì ni apá kan obìnrin yín yàn gbọ́dọ̀ fi apá kejì obìnrin apá kejì obìnrin ẹgbẹ́ yín ṣe yẹ títí pé obìnrin tẹ́ bí ń ṣe yẹ ó lè dájú yín lọ́wájú ọlọ́run ní wala talmizu anfusakum ẹ má máa ṣépè lura yìí ẹ má máa ṣépè lura yìí wala tanabazu bil alqab bisa ismul fusuq ba'da al-iman ọlọ́run ní àwọn àpèjà abú ẹ má fi máa pera yìí àwọn òun ló wá jí sínú pé a máa pè lápèjà abú tó tó ẹ̀yìn sàlàfíà mọ̀lẹ́kàlíyà gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fáwọn ìlú orúkọ burúkú lẹ́yìn tó yàtọ̀ àbọ̀ fún ẹ̀yin lè dálẹ̀ ẹ̀yin nìpínlẹ̀ ìjọ ìwòlẹ̀ dẹ̀ wọn tẹ̀lé tán kọ́ máa ṣe orí ibú bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́yìn ẹ̀yin sàlàfíà mọ̀lẹ́kàlíyà ẹ̀ ṣẹ̀tún di ẹ̀ ó ti di mélòó ó di mẹ́ta mẹ́rin now lára ohun títẹ̀ bí ó ti fi ga jù lọ rẹ o. náà ẹ jẹ́ ká tún sọ díẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí so nínú kan tí brọ́dà ń pè wá sí díẹ̀ òun náà ni pé dáwà sàlàfíà tó pé dáwà sàlàfíà so àwọn máa ń kó rùdúdù fáwọn tí wọ́n dó dédé wọ́n yìí sì gba bídíà láàyè wọ́n yìí ṣe kí ni o wọ́n yìí kó ní bídíà mọ́ra báwọn tẹ̀bílíìgì ṣe ń ṣe so nínú ọ̀nà tí brọ́dà fa tí ó fi gbà pé tẹ̀blígì àti dáwà wọn ó bẹ́ta dáwà sàlàfíà wọ́n sì dájú àwọn sàlàfíjìn lọ òun nìyẹn èsì mi sí ọ̀rọ̀ yìí pé wa hal nattabi'u da'wataka al-munharifata hadhihi fanatruka ittiba'a da'wati ar-rasul sallallahu alayhi wa sallam fima tad'una ilayhi ìwọ bọ́dà tó ń pè wá síbi pé dáwà tẹ̀blígì dáa ó sunwọ̀n ju dáwà sàlàfíà lọ torí igbá torí àwo ṣé in tó fẹ́ ni pé ìpèpè tó ń pè wá sí ìsìn báyìí nattabi'uha ká máa tẹ̀lé dáwà tó ń pè wá sí díẹ̀ ìsìn dáwà tó ṣe pé munharifa ni ìpèpè rẹ̀ yìí èèyàn ò lè jẹ́ pé rẹ̀ àfi kéèyàn ṣe kíni o kéèyàn ṣe àgbákò ìbẹ́sẹ̀ sẹ́yìn so ṣé ìyẹn làá wá tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nísìn òun là á tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ yìí òun là á ṣe kíni o là á múlò fanaturuka ittiba' da'wati rasul sallallahu alayhi wa sallam ká wá gbé ìpìpì àníbà muhammad sallallahu alayhi wa sallam ká gbé jùlẹ̀ ká máa wá tẹ̀lé tí wọ́n pè wá sí díẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni àníbà muhammad sallallahu alayhi wa sallam ní tánà bí pè wá sí díẹ̀ ni pé nínú hadith eléyìí tí Irbad ọmọ Sariya tí wọ́n gbà wá nínú àwọn wàsọ́yà ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àsọ́ọ́lẹ̀ ànábì fún àlùmọ̀ yìí níta ànábì sọ fún wa bẹ́ẹ̀ pé iyyakum wa muhdathatil umur ó dọwọ́ yín o pẹ̀lú àwọn àdádálẹ̀ àlámọ̀rí pẹ̀lú àwọn àdádálẹ̀ ẹ̀wọ̀n tánàbì fi ń pàkíyèsí wa wáàzí tánàbì ṣe lọ́jọ́ náà lọ́hùn tó fi mú ọ̀rọ̀ yìí wá wáàzí táwọn sàhábí tí wọ́n ròyìn rẹ̀ ni tí wọ́n ń fura látara wá ẹsẹ̀ pé ṣèṣe pé wáàzí ìdágbére ni wà náà bí ń ṣe fún wa yìí ọkàn gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àwọn ojú sì ń dà méje látara bọ́rọ̀ ànábì ṣe lágbára tó lọ́jọ́ náà lọ́hùn ẹ wá ohun tánàbì wá pé àkíyèsí àlèhùnmọ̀ yìí sí ìwà iyyakum wa muhdathatil umur ṣé ìfẹ́ máa pè wá sídi ká máa bó ní bídíà ṣe ni káà náà lè máa ṣe kí ni o ká máa fara kín bídíà ká wá fi dáwà tànábì yìí lẹ̀ ìpìpì ànábì ká filẹ̀ ká máa wá tẹ̀lé dáwà tìyín
tẹ́fẹ́ ká máa kó gbogbo ẹ̀ pọ̀. Ànábì sallallahu alaihi wasallam ni ó dọwọ́ yín o wa muhdathatil umur, àti níbi àwọn kíni o, kúrò níbi àwọn àdádálẹ̀ nínú àwọn àlámọ̀rí. Òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wá ní fa inna kulla muhdathatin bid'ah. Ànábì sallallahu alaihi wasallam nítorí pé gbogbo ohun tá a dálẹ̀ rí, gbogbo nǹkan tuntun tá introduce tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀, bid'ah òun náà là ń pè ní kíni o, là ń pè ní àdádálẹ̀. Gbogbo tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ tá a mú wọ̀, bid'ah ni àdádálẹ̀ ni. Wa inna kulla bid'ati dalalah, gbogbo àdádálẹ̀ sì rèé Ànábì sallallahu alaihi wasallam ní àánú ni. Subhanallah, gẹ́gẹ́ bó ṣe wá nu hadith eléyìí tí ó lálàáfíà yẹn. So ṣe ìtẹ́yìn wá pè wá sí ìsìn torí pé kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣàánú àwùjọ tá a wà yìí. Àwùjọ tí àyè bá ti gba ìmọ̀ kan, àwọn èèyàn ó jẹ ìyà ń bẹ púpọ̀, ìyà ẹ̀ náà ló sì ń jẹ wáyé. Torí àyè gba àwọn aláìmọ̀ kan, ẹ̀rẹ́ lómi náà tí ó mọ kọ́mẹ́ǹtì, ẹni tí ó mọ tùbẹ̀, tó ní ó mọ kọ́mẹ́ǹtì ìbànújẹ́, tí ó mọ ṣépè, tí ó mọ mọ̀. Tálámọ̀ rí kankan ò sì yé nú ẹ̀sìn. Kódà náà tún lè jáde kó ní péjì, kó náà bẹ̀rẹ̀ sí ní fọn bí erin. Ẹni tẹ́ ẹ̀ lè ní kó wá yanjú àlámọ̀rí ẹ̀sìn kan kò rí yanjú. So àdánwò tí ó bá wa ní orílẹ̀-èdè tá a wà yìí, àwa mùsùlùmí ibẹ̀ òun náà ni pé ayé gbolé ó gbọ̀lẹ̀. Ayé tó gbọ̀lẹ̀ yẹn, òun ló fà tó ṣe pé àwọn ìsọkúsọ pọ̀ lóde táwọn fi ti gbọ́. Ẹ gbọ́rọ̀ mi, ẹ tí ẹ ní mọ ibùlẹ̀ ti fẹ́ gbé àtúnṣe rẹ̀, ẹ ní mọ̀. Kọ́mọ bá láàkójọ kó ṣàánú fún wa. Tàbá sì wò, a rí pé ẹni tí ó wà ní ìpínlẹ̀ nínú àwọn kọ̀wáìdù tí àwọn kí la ti ń pè àwọn Ikhwanul Muslimun, àwọn kọ̀wáìdù táwọn máa ń mú wá tó ṣe pé wọ́n fi tako kọ́ídà ìpínlẹ̀, wọ́n fi tako aya Qur'an, wọ́n fi tako ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Irúfẹ́ kọ́ídà iná lẹ́yìn náà ń pè wá sí. So ó ti yé wa nígbà tó ti já sí pé Sheikh Imran Eleha òun náà ni lẹ̀dí àpòpọ̀ mọ́. So àwọn náà ni wọ́n jẹ́ bàbá àsàlẹ̀ yín tó ṣe pé dáwà wọn orí ẹ̀ náà ni gbogbo yín náà ṣe kí ni o lẹ́ ń tọ̀, tó ti yé, orí ẹ̀ náà lẹ́ ń tọ̀. So kọ́ídà àwọn Ikhwanu yẹn náà ló dẹ̀ gọ́fàánù gbogbo yín papọ̀. Kí ni kọ́ídà yẹn? Òun náà ń pè ní ta'awan fima ittafaqna alayhi wa ya'dhur ba'duna ba'dan fima ikhtalafna fihi. Òun náà ń pé àjọ máa ṣe pọ̀ níbi àwọn nǹkan tá a bá ti jọ papọ̀ lé lórí tọ́rọ̀ wá ṣọ̀kan ń bẹ, àjọ máa ṣàṣepọ̀ ń bẹ. wa ya'dhur ba'duna ba'dan fima ikhtalafna fihi. So a máa wá kí ni o, a máa fúnra wa ní excuse, a máa fúnra wa láyé, a máa gbára wa láyé, a máa fúnra wa ní àwíjàre lórí àwọn nǹkan tí a bá yapa ẹnu lé lórí. So tẹ̀blígì ni wọ́n a rí pé jáde ló mú láyà ẹ̀, Súfí ni wọ́n a rí pé sáwíyà kankan ló mú láyà ẹ̀. So kò láì fi ẹjẹ́ àjọ máa ṣe pọ̀ ṣẹ́rí ibi kẹ́níkálùkù ṣe kí ni o, tá a kù sí yẹn kẹ́níkálùkù ṣàrà ṣe kí ni o, ká dákẹ́ lórí ẹ̀. But ẹ ṣàjájọ máa ṣàṣepọ̀, àṣepọ̀ wà ní àbòsí ni. Eléyìí tako àyà Qur'an, Allah subhanahu wa ta'ala ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa. Allah ní tẹ́ bá máa ṣàṣepọ̀, ẹ máa ṣàṣepọ̀ lórí dáadáa àti payọ̀ Ọlọ́run. Allah wá wọ́gi lé pé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ má sì máa wá ṣàṣepọ̀, ẹ má mọ̀ kúnra yín lọ́wọ́ 'ala al-ithmi lórí ìṣẹ́ Ọlọ́run. Torí pé ìṣẹ́ Ọlọ́run ni bídíà, ìṣẹ́ Ọlọ́run ni máṣíà, wal-'udwan bákan náà àti ìmọ̀ kọjá ẹnu àlà, ẹ má máa ṣàṣepọ̀ lórí ẹ̀. So tàbá wo kọ́ídà wọn yìí, a rí pé ìkánkọ̀ rẹ̀ ti ń bẹ̀. Gbólóhùn tàlá kọ̀ọ̀kọ́ pé nata'awanu fima ittafaqna alayhi, ìyẹn correct, ó lọ pẹ̀lú jùmúlà alákọ̀ọ́kọ́ nínú àyà pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa, ó lọ pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n jùmúlà ẹlẹ́kejì nínú kọ́ídà tí wọ́n pé wa ya'dhur ba'duna ba'dan fima ikhtalafna fihi, ó yapa jùmúlà ẹlẹ́kejì nínú kíni o, nínú àyà Kùránì pé wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. So ibo lẹ́wọ́n pè wá lọ,
kò lè jọra wọn tó pé as-sirat bayna al-haqq wal-batil la yantahi ila an taquma as-sa'a pé níjọ gbọ́ra wáyé lórí pé àwa ní orí òdodo ilé ìtawà lórí ẹ̀ yìí òun ni a fẹ́ mọ pàwọn èèyàn sí orí òdodo yẹn òun la fẹ́ mọ pèpè sí orí ẹ̀ náà la fẹ́ ṣe kíni la fẹ́ wà ẹ̀yin sì nílò àdàpọ̀ yìí náà ni àdàlú àdàpọ̀ yìí náà ni a níjọ sọkàn àìgbàgbọ́ yí ara wa yẹn yóò mọ bẹ́ẹ̀ lọ fáni ila qiyam saa tó ti yé. So ìbéèrè tí Dr. Bọ́dá Dọ́ndídí ń béèrè yẹn lọ béèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀ kí wọ́n dẹnu. Èmi ò ní èsì kankan tí mo fẹ́ fún ẹ because èmi ò ń dá wọn tí wọn bá gbọ́n mi ò ń dá wọn lóhùn. Gbogbo ẹni tí làákàyè bá ti fúyẹ́ mi ò ń dá wọn lóhùn. Torí mo kàn ṣáà rí pé ẹ̀yin ò ní nǹkan méjì fìtínà òun ni gbogbo ìtẹ́yìn fi ṣe kí ni òun tẹ́ fi ń live. Àìlẹ́kọ̀ọ́ àìníjọmọlúàbí òun gbogbo gbèsè ayé tí ń dálé lórí. Àwọn olèsì kankan tá a fẹ́ dá ilé pípẹ́ mi ò lèsì kankan tí máa dá ẹ lé lórí. Ní tó bá rú ẹ lójú nínú tí mo sọ yìí lọ bèèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀ padà sọ́dọ̀ wọn ló ti yé. So padà sọ́dọ̀ wọn ẹ̀yin tí làákàyè bá fúyẹ́ èyí ò mọ kó rẹ̀ sí dààmú tí ẹ bá lóun fẹ́ mọ ṣe kí ni o èyàn fẹ́ bá ṣe nìkọ́ọ̀ṣì tí n bá fún ẹlẹ́rìí kan sìn kí ni nǹkan tó ní láti lọ lè fi wu ẹ̀rí yẹn. So mi ò èmi àti àjọ ní nǹkan kan pọ̀ ní tó bá wẹ̀ kó wí tí ó ti yé èébú oṣù láre yẹn ló ti yé èébú oṣù láre yẹn. Ṣùgbọ́n gbogbo ní táwọn sọ yìí làwọn sọ yìí lákèyà mi sá pẹ̀lú ìyànà Ọlọ́run yóò sì mọ tayín lára náà ni a sì ní dákẹ́ pẹ̀lú ìyànà Allah subhanahu wa ta'ala. Ní ìparí òun pé kí gbogbo lè mọ̀ pé in ahsantum li anfusakum wa in asa'tum falaha fa alayha tẹ́ bá ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe ń bẹnu ẹgbà ọ̀rọ̀ Isra ayẹlẹ́ keje in ahsantum tẹ́ bá ṣe dáadáa ahsantum li anfusikum ṣe dáadáa ẹfẹ́ nìkan orí ara yín náà lẹ ṣe fún. Allah subhanahu wa ta'ala wa ni wa in asa'tum tẹ́ bá wá ṣe ìkókù náà tẹ́ ṣe àìdá falaha ẹ̀mí ara yín náà lẹ ṣe fún. So gbogbo ẹni tó rọrọ̀ rẹ tó sọ orí ara ẹ̀ náà ló sọ fún. Gbogbo ẹni tó sì rí ọ̀rọ̀ rẹ tí ń pè ní nǹkan míì tí ń kun lọ́dà míì tí wọ́n á sọ burúkú orí ara ẹ̀ náà ló náà ṣe kí ló sọ fún. So eléyìí kò jẹ́ bí ó ṣe jẹ́ abẹ́nú ọba Allah subhanahu wa ta'ala kọ́nà ọba Allah kó dákun ó kún wa lọ́wọ́ kí ó sì tún gbà aláyè jù báyìí lọ láti jẹ́ ẹni tí yóò jẹ́ ẹni tí ó máa sọ òdodo tí ó sì máa bẹ lórí òdodo títí láti lọ lè pàdé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala. Wa sallallahu wa sallam ala rasulil karim wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.